Ayekooto TV. Irú ẹyẹ bí ọ̀kẹ́ ò sí nígbó. Bí kìnìún ọlọ́lá jù ajégunjẹran ò sí pé méjì láwùjọ ẹranko. Bọ́rọ̀ bá dọ̀rọ̀ ètò tó kọ́ni lọ́gbọ́n àti òye tó ń tàròjinlẹ̀ tó kún fọ́fọ́ fàṣeyọrí àwọn ẹ̀dá láyé. Kí la rí gbọ́ lọ̀gá? Lórí ètò Kí la rí gbọ́? Lẹ́ ó ti máa gbọ́ ọ̀tún ìròyìn tó kún fọ́kàn òjọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. In line with media ethics and practice that full of truthfulness, fairness, credibility, objectivity and balancing. Nípa pé káyán nàná ọ̀rọ̀ kó dá sáká láì fi gbákan bọ̀kan nú lórí ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. Bó ṣe nípasẹ̀ àgbẹ̀, ètò ẹ̀kọ́, ọ̀rọ̀ ìlera, ètò ìrànlọ́wọ́ táwọn olóyìnbó ń pè ní humanitarian, ètò ìṣèjọba àwarawa, orin, ijó àti eré ayò. Níbi tẹ́tí máa pàdé bàbá wa ọmọ borí owó fúnra lára rẹ̀. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan ìjọ̀kan ìbéèrè tẹ́ bá ní. Bóyá ẹ̀ sì fẹ́ bá wa dòwò pọ̀ léyìíkéyìí ìlú tẹ́ bá wà. Ẹ lè pè tàbí kẹ́ WhatsApp wa lórí +971 503 430 843. Ẹ má gbàgbé o wípé lórí Ayekooto TV lẹ́ ò ti máa wò ó láìsí tàbí ṣùgbọ́n wọ́n ní wọ́n pé tàbí kankan lórí ètò Kí la rí gbọ́. The truth must be told. Èèyàn wa a dúpẹ́ lọ́wọ́ yín ẹ tún kábọ̀ sórí ètò wa títọ́ ní Kí la rí gbọ́. The truth must be told. Lẹ́ẹ̀kan sí orúkọ mi yí padà Adéníyì ọmọbòrí owó òun náà ni èmi ń jẹ́ fún ìwọ̀n tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ní tí ó ń wò wá lórí Ayekooto TV. Máa rọ̀ yín pé kí ẹ bá wa subscribe sí orí YouTube channel wa, bẹ́ẹ̀ sì ni kí ẹ bá wa tẹ notification bell kí ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa rí àwọn ètò wa bí a ṣe mú wọn wá fún yín ní ọlọ́kan-ò-jọ̀kan lórí ètò wa fún tòní Kí la rí gbọ́. Kí tún ní tèmi àti yín ta tún jọ rí gbọ́ lónìí. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan lónìí. Kàyéfì tún ní tèmi àti yín ta tún jọ máa jọ sọ lónìí. Ṣebí Yorùbá bọ̀ mo sọ wípé bí ikú ilé ò bá pani bí tòde ò lè pani. Ṣẹ̀wá rí bẹ́ẹ̀ bí ikú a máa pani lóòótọ́ ṣùgbọ́n ká wá wò pé irú ikú wo ni ń pani. Àwọn tá a kàn tiẹ̀ kó tira lẹ́gbọ̀n lábúrò lọ́mọ ìyá, ǹjẹ́ wọ́n nífẹ̀ẹ́ wa dojúdojú? Ǹjẹ́ ìfẹ́ òtítọ́ òun náà ni wọ́n ní sí wa? Ǹjẹ́ ìfẹ́ òdodo òun ni wọ́n ní sí wa? Òun náà ni tí èmi àti yín tàtúnjọ́ mọ́ gbọ́ lónìí torí pé nǹkan ń bẹ lóòótọ́, nǹkan ń bẹ lábẹ́ ọ̀run. Abẹ́ ọ̀run tá a sì ń wò gan-an ó gbé nǹkan mì, abẹ́ ọ̀run gbé nǹkan hánu. Ó ní Yorùbá ṣe ní wípé ẹni tó bá kàn òun ló mọ̀ ohun tó ń bẹ ní abẹ́ ọ̀run. Ohun tí èmi àti yín ò lè tú tán ni ohun tó ń bẹ ní abẹ́ ọ̀run. Ohun tí èmi àti yín ò lè mọ ìdí tàbí ohun tó ṣe ń ṣẹlẹ̀ ni ṣùgbọ́n bó bá ṣe ń ṣẹlẹ̀ òun náà láàmú mú wá fún nítorí pé nínú Ayekooto òótọ́ òun lásọ tá a sì ní fi rọ́kun. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ ká máa rí àwọn ètò yìí tán jẹ́ ká máa rí wọn gbé síta. Òun náà ni iléeṣẹ́ Àgídìgbo eléyìí tí Oríyọmí Hamzat tó jẹ́ olùdarí. À ń dúpẹ́ lọ́wọ́ wọn wípé lára àwọn ètò wọn tí wọ́n ń ṣe òun náà ni a ti ń rí àwọn kan tí àwa náà tí a fi ń ṣe ètò yìí. Olódùmarè yóò máa bá wa dá iléeṣẹ́ Àgídìgbo yóò máa bá wa dá sí, bẹ́ẹ̀ Olódùmarè yóò sì máa bá wa wà pẹ̀lú Oríyọmí Hamzat láṣẹ Olódùmarè kò ní sílẹ̀ tẹ̀. Bẹ́ẹ̀ sì nítorí pé iṣẹ́ ńlá òun náà ni tó gbé dání àmọ́ kí àwa náà ká lè mú díẹ̀ lára tí Oríyọmí tó ń ṣe fún àwọn èèyàn tiwa náà kí wọ́n lè wò ó láti fi lè kọ́ ẹ̀kọ́ níbẹ̀. Òun náà nìkan tí àwa náà tá à ń ṣe. Ẹ má gbàgbé wípé Oríyọmí Hamzat ti wà ní YouTube míì eléyìí tó ṣe pàtàkì tí mo fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ ẹ lọ bá wa subscribe sí orí YouTube Oríyọmí Hamzat eléyìí tá a mọ̀ sí Àgídìgbo FM/Ìbàdàn. Àgídìgbo FM yìí capital letter ní tẹ́ ẹ bá débẹ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ Àgídìgbo 89 Àgídìgbo yóò pọ̀ lórí YouTube bẹ́ẹ̀ tí jẹ́ pé kì í ṣe àwọn ni wọ́n ní ṣùgbọ́n eléyìí ẹ kàn táìpù Àgídìgbo FM ìyẹn wá jẹ́ capital letter kọ́má Ìbàdàn. Ó ní YouTube eléyìí tí wọ́n ń lò báyìí. Ọlọ́run yóò sì máa bá wa sọ agbára tún. Kí ni tá a tún mú wá fún wa lónìí ẹ̀yin wa? Eléyìí yóò tún ṣe wá ní kàyéfì, eléyìí yóò tún jẹ́ ohun ìbẹ̀rù, yóò jẹ́ ohun pé ọmọ ìyá ṣe wá di tí wọ́n ń ṣera wọn léṣe. Ọmọ ìyá ṣe wá di tí à ń ta ẹran àbúrò ara wa tó ti kú. Nǹkan ń bẹ lóòótọ́, nǹkan sọnù sábẹ́ ọ̀run. Abẹ́ ọ̀run tá à ń wò yìí mẹ́wàá sọnù síbẹ̀ tó jẹ́ wípé ẹni tó bá kàn òun ló mọ̀. Kó tó di pé màá lọ síbi tó yẹ kí n lọ,
ẹ jẹ́ kí èmi àti yín jọ wo fídíò arábìnrin yìí èyí tí wọ́n sin òkú àbúrò rẹ̀ sínú ilé ẹ̀ ó sì mú òkú àbúrò rẹ̀ ó sì wú ó sì bẹ̀rẹ̀ sí ní tà á ó wá ń gé ẹran àbúrò rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gé tà ó fi ń ṣe oògùn àmọ́ ọmọ ẹ̀ ló padà wá tú àṣírí ẹ̀ fó ọmọ ẹ̀ ló padà wá jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé níṣe ni ìyá òun máa ń tú ẹran òkú àbúrò rẹ̀ tí wọ́n sin sílé ẹ̀ òru ni ìyá òun lọ wú òkú àbúrò rẹ̀ òun àti ẹ̀ làwọn jọ wú àwọn sì gé lékèrí àwọn kó sínú sakasaka àwọn wá da èso sínú ẹ̀ kí ni túmọ̀ èso yìí kí ni iṣẹ́ tí èso yìí ń ṣe iṣẹ́ tí èso yìí ń sọ ni wípé òkú ọ̀hún ò ní lérò ṣùgbọ́n sókú padà wá rò òkú padà wá rò torí pé ó kó sí inú ọmọ ìyá yìí ó gbẹnu ọmọ ìyá yìí ó gbẹnu ẹ̀ sọ̀rọ̀ jẹ́ kí èmi àti yín jẹ́ ká jọ lọ wo fídíò yìí. ó ní àpò white lẹ di gbogbo ẹ̀yà ara ọmọ yín tó kú yẹn gbàgbóró yín dẹ̀yìn tó kú yẹn pé àpò white lẹ dì sí ẹgbẹ́ sókè àjà fóun ló lọ ṣé bóyá ẹ ti jọ ògùn orí òkè àjà ṣé mi ṣé bóun náà fi ń bá wa ṣe ná láti ìgbà wo àtẹ̀gùn tí mo kọ tí mo fi kọ́lé. àmọ́ kò ṣe wá fábí kò ṣe wá fábí ṣé kí ló fẹ́ máa parọ́ mọ́ ara. ọbẹ̀ ẹbí bẹ̀ tẹ́ pleasure. àpò tí wọ́n sọ yẹn tẹ́ pleasure. bọ́n ti rí àpò yẹn kí ló wà ní àpò yẹn. àpò yẹn bóyá tó bá lọ rajà lọ́wọ́ máa ń fi àpò yẹn gbé ọjà wa so ọjà tó bá pọ̀ ló máa ń fi àpò yẹn gbé ìgbà tó dẹ̀ ti lò tó ti kó nǹkan yẹn sínú ẹ̀ ọ̀lù àpò yẹn. kí ló kó sínú ẹ̀. òkú àbúrò wọn ìyẹn gbogbo pààtì ẹ̀. kí ló kọ ẹni yẹn. Musiliu. bẹ́ẹ̀ni ọmọ àdúrà. ẹ̀gbọ́n àmìnà. ok tí ó kú tí wọ́n sin sí ọ̀dọ̀ yín bí. bẹ́ẹ̀ni. màmá yìí kọ́ bá náà jẹ́ sí ẹ. ìyá ló jẹ́ sí mi. wọ́n mi ẹ̀ gangan ni. so àwọn ni wọ́n wú òkú yẹn. bẹ́ẹ̀ni. wọ́n wá kó sínú àpò. bẹ́ẹ̀ni. wọ́n wá gbé sókè àjà. bẹ́ẹ̀ni. òkè àjà yẹn ìwọ ló bá wọn mú gbé jáde. má lọ ń gùn tó bá ti fẹ́ ní ìdí ẹ̀. tó fẹ́ lù kankan bẹ́ẹ̀ wọ́n á ní kó gùn kó lọ gbé bọ́ sílẹ̀ wàá tẹ̀ gbọ́lẹ̀ fún wọn. bẹ́ẹ̀ni. màmá ẹgbọ́n tí ọmọ yẹn sọ. tí wọ́n bá ti bá níbẹ̀ kọ́ tó bá bá níbẹ̀ kọ́ rán mi lẹ́wọ̀n tí wọ́n bá ti bá níbẹ̀. ṣe tó bá wú bẹ́ẹ̀rì yẹn. bẹ́ẹ̀rì yẹn tó bá bá níbẹ̀ kọ́ rán mi lẹ́wọ̀n tí wọ́n bá ti bá níbẹ̀ òkú ọ̀rọ̀ ni mo sọ fún yín. orí nǹkan ọkùnrin yẹn náà wọ́n ti lórí. wọ́n ti kó gbẹ kóònù. so wọn tó ń sọ sí ni pé tá a bá wú sàárè ya àlèbá kú yẹn bẹ̀. bẹ́ẹ̀ni. màmá ọmọ yín máa ń tẹnu mọ́ pé tá a bá wú sàárè ya àlèbá kú yẹn bẹ̀. ṣé bóun ló sọ̀rọ̀ èmi ò lè ní nǹkan rú ẹ̀ kí n wà bákan náà. ọmọ ìṣe àkọ́bí ní àdúrà ló jẹ́ sí. ẹ bí báyìí wàláì òun ló kù lákọ̀bí. ok bó kò yẹ kó lè rí yín tì í. bàbá ẹ bí báyìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé mi ò má yà mí lẹ́wọ̀n àmọ́ torí pé kó ọmọ yìí má bàa. èsù rẹ sọ̀rọ̀ ẹ̀wọ̀n bí n tá à ń sọ ni pé ọmọ yín sọ pé òótọ́ lẹ wú ṣé bó ní òkú pé ìtẹ́ tẹ́ bá ti débẹ̀ lọ́la tẹ́ bá ti bá tẹ́ pleasure àmọ́ tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀. èyí tẹ̀yìn sọ ọ̀rọ̀ tó di méjì báyìí o èyí tẹ̀yìn sọ sí ni pé tá a bá wú eré sísáré wà a máa bá òkú yẹn bẹ̀ òun ní pé a lè bá ń bẹ̀ torí pé òun mọ̀ sí bẹ́ẹ̀ ṣe wú. ṣé pé. tọ ọ̀rọ̀ rẹ o ẹ wá fi bẹ̀ hàn á fi tẹ̀ sókú yẹn sí hàn ẹgbà bí. àdàtọ́ ló kọ̀ jù. àdàtọ́ ni. ìpínlẹ̀ ìdíwá wà tó wà gbọ́. ok ibà ni ẹsẹ̀ kú yẹn sí àná ẹ bọ́ sílẹ̀ ń bẹ ẹsẹ̀ bọ́dá forí sí bọ́dá di orí kọ́ bọ́dá da ẹsẹ̀ sí. ok báyìí ni tó ọmọ yẹn wá sọ pé ibà yẹn lẹ ti wájú mi yẹn lẹ ti wú òkú yẹn. ó sọ ni èmi ò mọ̀ ń pa ẹ̀ mọ̀ ń pa ẹ̀ mi ìjẹ́lẹ̀ kí ọrọ̀ àjàgà sí ọrùn mi ó sọ ni mọ̀ ń pa ẹ̀. màmá ní kò rí bẹ́ẹ̀ o. ní bẹ́ẹ̀ ni. ó ṣojú ẹ. ó láwọn ọjọ́ wú ni. àjọ gbé wọlé ni àjọ gbé sí ni even gànjà tí wọ́n rí yọ gbogbo ọ̀ dà sí sínú ẹ̀. wọ́n da èso sínú ẹ̀. bẹ́ẹ̀ kí ni. ni ìtumọ̀ ṣó yẹn wọ́n kì wọ́n da ìṣó sínú òkú yẹn. bẹ́ẹ̀ ni kó má bàa rò. sáwọn náà sọ pé kókù yẹn máa rò. bẹ́ẹ̀ ni. kí ló pa ẹni yẹn gan. accident ló pa. ìṣó yẹn wọ́n ní kó máa rò rẹ̀ kó bá rò yẹn túmọ̀ sí pé kókù yẹn wọ́n bá jà. òun ni wọ́n fi da èso sínú ẹ̀. bẹ́ẹ̀ ni. ó tó ẹ̀mẹ́lò tó ti gùnkè yẹn lọ bá wọn gbé sílẹ̀ tán kò lóǹkà tó ti lọ ń gbé òkú ẹ̀ jáde látòkè àjà tó ń gbé bọ́lẹ̀ fún wọn tó bá wá gbé kíní ẹ̀ bọ́lẹ̀ látòkè
kí ni nǹkan tí wọ́n máa ń yọ nínú ẹ̀ tó bá ti gbé bọ́ sílẹ̀. tó bá jẹ́ wípé orí ló fẹ́ lò tó bá jẹ́ wípé orí ló fẹ́ lò wọ́n á gbé wọ́n á fọ̀ wọ́n á yọ ìwọ̀nba tí wọ́n bá fẹ́ lò níbẹ̀. wọ́n á tún yọ wá ní kó gbé dá padà àbí. a tún yọ wá ní kí n dá padà nígbà tó bá fẹ́ ti lò ọkọ tí wọ́n fẹ́ níbẹ̀. wọ́n á ní kó dá padà ó máa ń dá padà. bọ̀ ń sìn ìgbà wo ló ti lọ bá wọn gbé gbẹ̀yìn báyìí. ó ti pẹ́ tí mo ti lọ bá wọn gbé. màmá ṣé lómi tún wà tó bá yín gbénu léyìí ni. bàbá ẹ bí mo ṣe wà náà pẹ̀lú wọn náà ni bí mo ṣe wà pẹ̀lú wọn náà ni àwọn àbúrò ẹ̀ kódà gangan ṣe jáde nísìn lásán mi ó ti yé yín ìkan ṣe jáde nísìn ó fáwọn lọ bí ọjọ́ bí tí ó bá jẹ́ yín máa ti yẹn lájọ wà ní. ok ó ti yé bẹ́ẹ̀ yẹn. ẹ ṣe mà ẹ sọ fún wa pé tá bá wú sàárè yẹn pé a máa bá òkú yẹn bẹ. èmi ò níjọ yan sin bí wọ́n ṣe gbé wa náà gbé wa èmi tèmi o èmi kò lè rẹ sára àbúrò mi. ẹ rí bí ìyá yìí òkú àbúrò rẹ̀ tá a mọ̀ sí Musiliu èyí tó jẹ́ wípé ó pàdánù ẹ̀mí ẹ̀ látàrí ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ torí pé ìyàwó Musiliu náà jẹ́ ká mọ̀ wípé níṣe ló l'accident àmọ́ ilẹ̀ tí Musiliu rà tó jẹ́ half plot nígbà tí wọ́n fẹ́ lọ síbẹ̀ àwọn tí wọ́n talẹ̀ àwọn ti talẹ̀ fẹ́ lòmíì níyà ìṣe ni pé kí wọ́n máa gbé òkú Musiliu bọ̀ nígbà tó jẹ́ pé àbúrò òun ni kí wọ́n wá sin sí ilé tí òun kọ́ láìmọ̀ wípé ó ti ní iṣẹ́ ńlá bí èyí tí ìyá yìí tó fẹ́ fi òkú àbúrò rẹ̀ ṣe. Olódùmarè 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 ilé ayé yìí mà le ilé ayé yìí tó àkàmàrà ayé tó àkàmàrà. ìyàwó Musiliu nígbà tó gbọ́rọ̀ yìí òun náà ò yá dúró ó yá pòókè rájà ó gba iléeṣẹ́ àgídìgbò lọ pé kí kọ́rọ́kọ́rọ́ alátẹ̀wò kó dákun kó dábọ̀ kí wọ́n gba òun ọkọ òun ni wọ́n ti ń gé ẹran ẹ̀ tà lékìrìlékìrì ọkọ òun ni wọ́n ti pa ojú orí ẹ̀rẹ́ yìí bó bá dọ̀la tí àwọn ọmọ òun bá wá ń béèrè pé níbo lójú orí bàbá àwọn wà kí ni kóun sọ fún wọn níbo ni kóun sọ wípé ojú orí bàbá yín lélẹ́yìí eléyìí ló jẹ́ kí ìyàwó kí o gba iléeṣẹ́ àgídìgbò lọ ṣùgbọ́n látìgbà tí fídíò yìí ti ń tàn yàrá òun náà ni ìyá tó ṣiṣẹ́ yìí òun ni wọ́n ló ti di àwátì ló ti fẹsẹ̀fẹ́ ló ti tẹ́nigbora bí ìfẹ́ àfẹ́wé tó ló mọ̀ wípé ọmọ bíbí inú òun ò lè róhun tì ẹ jẹ́ ká gbọ́ ohun tí ìyàwó arákùnrin yìí ìyẹn Musiliu tí wọ́n rí ẹ̀gbọ́n ẹ̀ bẹ̀rẹ̀ sí ní gé ẹran ẹ̀ tà lékìrìlékìrì tó fi ń ṣoògùn ẹ ká gbọ́ ohun tí ìyàwó ẹ̀ tó sọ nígbà tó dé iléeṣẹ́ àgídìgbò. àwọn ọmọ yín ń kọ́. àwọn ọmọ mi wà mú kó wọn dání gan òjò yẹn tó ń rọ̀ ló jẹ́ kán bá mi kó wọn lọ síbi tí àgbà tá a dé sí. ọmọ mélòó làwọn ọmọ yín. ọmọ méjì mo bí fún ọmọkùnrin yẹn. ẹ̀yin gan tẹ́ ní ọdún mélòó báyìí. mo ti lé ní going to 36 years. ọkọ yín tá à ń sọ tó jáde láyé tẹ́ ní ọdún mélòó. ó ti lé ní 42. Bim organic skin care àwọn ni wọ́n ṣe agbátẹrù ètò ẹ̀kan tí mo sọ pé yóò wáyé yẹn Bim organic skin care àti sọ àwọn marketing wọ́n dúró lé mi lọ́rùn ni bẹ́ẹ̀ mẹ́sẹ̀jì ń wọlé ń bì irú kú wo lọ́pọ̀ kọ yín. accident ni sà. ó yẹ ṣàlàyé fún wa kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn tó kú gan-an. lẹ́yìn ìgbà tí ó kú yẹn mo wà nínú oyún second born oyún tí mo ní fún nígbà yẹn oyún yẹn gòkè tí pòṣù 4 ni wọ́n wá pè mí pé ó ní accident ọ̀hún dẹ̀ ṣàlàyé fún mi pé bóyá ó kú wọ́n kàn sọ fún mi pé àpé ó ní accident pé wọ́n gbé bọ̀ wálé láti wá tọ́jú ẹ̀ náà sọ fún mi. nínú àwọn fámìlì ìyá ọkọ mi yẹn wọ́n wá ń béèrè lọ́wọ́ mi pé ṣó ti ra ilẹ̀ mo dẹ̀ máa dáhùn pé ó ti nílẹ̀ o torí half plot tó rà ń gbà yẹn èmi àti ẹ̀ lájọ lọ mo dẹ̀ júwe fún wọn. ìkan nínú àwọn ọmọ ẹ̀gbọ́n ìyá ọkọ mi yẹn ó kọ́lé sí sáìdì ibẹ̀ yẹn bá a ṣe wá júwe fún ó ní ohun tí mọ́ bí tí mo júwe yẹn ìgbà tán máa wá débẹ̀ ó jẹ́ ẹni tó talẹ̀ yẹn fún ìyẹn ti talẹ̀ fẹ́ lómi ẹni yẹn ti kọ́lé sí orí ilẹ̀ òun rò pọ́n wá ṣàlàyé fún lọ́hùn ìyẹn wá fún wọn ní ibòmíì
wọ́n wá níbi tó fún àwọn yẹn pé bí omi ni inú ra ni pé wọn lè sin síbẹ̀ òun ló fi wá jẹ́ kí ọmọ ẹ̀gbọ́n ìyá ọkọ mi yẹn ó wá ní kó máa gbé bọ̀ ní ọ̀dọ̀ òun náà ti kọ́ ilé sí sáìdì òkè ṣàjẹ́ yẹn yànà sẹ̀lẹ̀ délé náà pè bẹ̀ yẹn nílé ìyá Alaba ó wá ní kó máa gbé òkú yẹn bọ̀ lọ́dọ̀ wọn bá lọ sí síbẹ̀ ìgbà tán wá sí wọ́n ti sin tán gan pàápàá ìyá ọkọ mi dẹ̀ wà ní Èkó ìyá yẹn jẹ́ àbúrò sí bàbá ọkọ mi gangan wọ́n ti sin tán kán tó sọ fún ìyá yẹn pé lágbájá báyìí ti kú òun pé àwọn dẹ̀ ti sin òun ìyá ọkọ mi yẹn wá máa dáhùn pé kí ló dé kẹ́ tó sin láì ṣe pé bóyá ẹ pé àwọn ò sin bẹ́ẹ̀ ó dá ń bolẹ̀ sísí wọ́n wá níbi báyìí ni àwọn sin sí ìyá yẹn ṣàfàrí gángba yẹn pé kán má sin kán lọ wú òkú yẹn fún àwọn pọ́n máa wú ni ẹ̀bẹ̀ wá pọ̀ ẹni tí wọ́n sin òkú ẹ̀ sí ọ̀dọ̀ wọn yẹn àti ẹ̀gbọ́n ẹ̀ àti ìyọkọ mi gangan ṣàbẹ̀rẹ̀ sí ní bẹ ìyọkọ mi tí mo ní wà lẹ́kọ̀ọ́ yìí wọ́n bẹ̀ wọ́n bí ìyá yẹn ṣàṣe yáàfi ẹ̀ nìyẹn bó ṣe wá di pé àwa mo gbọ́ ní ìyọkọ mi tó wà lẹ́kọ̀ọ́ yẹn náà wá pè mí pé ìyá Baliki ẹ ló ń gbọ́ ṣé o gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ládùúgbò yín bẹ́ẹ̀ mo ní mi ì gbọ́ nǹkan kan nọ́ba nẹ́ni tí wọ́n sin Musiliu sí ọ̀dọ̀ ẹ̀ o pó ti lọ wú òkú Musiliu o ṣe ló ń lò ó tó ń lò díẹ̀díẹ̀ pó gbé sí òkè ní òkè àjà pó bẹ̀rẹ̀ sí ní lò díẹ̀díẹ̀ o òun ló mú mi wá síbí ìbàyí o adẹ̀wà wà lọ sí ilé tó ó ń gbé yẹn ó ti sá kúrò ládùúgbò àárí rárá o ló mú mi wá síbí ìbàyí o mi ì rí yàtọ̀ sí tí mo rí ní online fídíò wà. ìtí mo rí ní online yẹn ni mo fi wọ̀n wọ̀n níbí ìbàyí. jáwọ́ fídíò yẹn so obìnrin yẹn ni. bẹ́ẹ̀ ni sà òun ni sà. òun ló kí ló ọmọ dáwọn èèyàn lónìí. ọ̀nà ń ṣiṣẹ́ ìṣègùn gbàtà délé ẹ̀ gbogbo ẹ̀ jọ̀gànjọ̀gàn báyìí ló kó jọ tá a rí ní inú ilé ẹ̀ bẹ́ẹ̀. ó ti wá wú òkú ọkọ yín. ọ̀nà ó ti wú o ó ti wú o ó ti lò ó. ó wá gbé sórí àjà. bẹ́ẹ̀ ni sà o ó wá ń gbé fáwọn èèyàn ó fi ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni sà o bẹ́ẹ̀ ni o ó ti sá lọ báyìí àárí ó ti sá lọ o. ta lóbìnrin yìí táwọn wò yìí. ọmọ ẹ̀ nìyẹn ọmọ ẹ̀ nìyẹn. ó ti sá lọ. bẹ́ẹ̀ ni sà ó ti sá lọ o. ọmọ ní àwọn tó ṣe fídíò yìí nígbà tí wọ́n fi rírú fídíò yìí ṣe tí wọ́n rìkọ́dù ẹ̀ tó dẹ̀ pé confirmed ní mátà yìí ìbáwo ló ṣe wá sá lọ tó lè tàn handover ìfọlọ́pàá. òun ló gbé mi wá síbí o. so obìnrin tí ń gé òkú àbúrò rẹ̀ rè tí fi ṣe nǹkan fáwọn èèyàn. òun ni o. ó ti wá sá lọ. bẹ́ẹ̀ ni ó ti sá lọ. bọ́ọ̀ ló ṣe wá sá lọ. nọ́mbà ẹ̀ tí ó fún wa mo fún wọn bí báyìí wọ́n pe nọ́mbà yẹn ó ríǹgì kò gbé. kí lorúkọ rẹ̀. mi ì morúkọ ẹ̀ Ìyá Alaba lèmi mọ̀ sí o Ìyá Alaba ni mo gbọ́ tí wọ́n ń pè o. wọ́n sin òkú àbúrò rẹ̀ sínú ilé rẹ̀ ọwọ́ àwọ̀ gbé sórí àjà ọwọ́ àrẹ díẹ̀díẹ̀ ó fi ṣe nǹkan fáwọn èèyàn. bẹ́ẹ̀ ni o kódà gbogbo àlàyé yẹn pátá gan bó ṣe ń lò lọ́mọ ẹ̀ tí ẹ rí lẹ́ẹ̀tẹ́rí tó ń sọ̀rọ̀ yẹn gbogbo ẹ̀ ló ṣàlàyé pátá. wọ́n jàdí sí ohun ọmọ rẹ̀ yẹn jáde. ó jáde. but dàbí pé tó àwọn kan ni àwọn kan ti ṣe ní àbí. a ti lò tẹ́lẹ̀ ọ̀rọ̀ obìnrin ẹgbẹ́ fọ́tò ìgbẹ́ kúrò ń bẹ̀. ẹgbẹ́ kúrò. madam. sá. ṣé wàá bá wa sọ́dọ̀ tiwa. mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ ni o kọ́mọ Nàìjíríà gbà mí o kò sẹ́ni kankan o kò sẹ́ni kankan kọ́mọ Nàìjíríà gbà mí kán ṣàánú mi kán má jẹ́ kí ìyà jẹ mí gbé o. ó ti sá lọ kẹ́yìn gan tó débẹ̀ àbí. ó ti sá lọ ká tó débẹ̀ àwọn láńlọ́ọ̀dù àdúgbò wọn ní àwọn yẹn ó dà pé àwọn tán sẹ́ǹdì yìí náà wá gbohùn lẹ́nu ẹ̀ wọ́n ní láti gbà yẹn náà làwọn náà ti rí i mọ́ páwọn ò rí rárá ó ti sá lọ àárí o. lẹ́nu wowo nìyẹn síbi wọn dẹ̀ fà lọ́lọ́pàá lọ́wọ́ anyway ẹ bá wa rí Ìyá Alaba o ẹ fi fọ́tò ẹ̀ràn ẹ dákun obìnrin tẹ̀ ń wò yìí ó ní ó ń gé òkú àbúrò rẹ̀ tó wà lọ́dọ̀ rẹ̀ díẹ̀díẹ̀ tó fi ń ṣe nǹkan fáwọn èèyàn wọ́n sin àbúrò ẹ̀ sọ́dọ̀ ẹ̀ nígbà wọ́n sì sin tán tí kálukú lọ ló ń bá yà wò ó sì gbé sórí àjà ó wá ń rẹ díẹ̀díẹ̀ níjọ́ wọn ò ní di ẹran apá níjọ́ wọn ò ní di tẹsẹ̀ ó fi ṣe nǹkan fún àwọn èèyàn tí wàá ṣe nǹkan lọ́dọ̀ rẹ̀ wọ́n ló ní pawọ́dà ni ibikíbi tẹ́ ẹ bá ti bá wa rí Ìyá Alaba o
ọmọ Nàìjíríà ń wá ìyá Àlàbá o níbi ẹ bá ti bá wa rí ìyá Àlàbá ọmọ Nàìjíríà wọ́n ń wá ìyá Àlàbá o ń gbé àbúrò rẹ̀ díẹ̀díẹ̀ tí fi ń ṣe àjò fáwọn èèyàn. ìyá ọkọ mi tó wà lẹ́kọ̀ọ́ yẹn wọ́n ní tí n bá ti wà níbí kí n pe àwọn páwọn náà fẹ́ bá yín sọ̀rọ̀ sà. wọ́n á pè wọ́n lẹ́yìn. ọ̀yà pè wọ́n ká. òun lẹ ti gbọ́ yìí ṣé ilé ayé yìí ò wá le bí ṣé ilé ayé yìí ò wá dàbí nǹkan kí ló dé tó jẹ́ wípé gbogbo ẹni ta ni kò fẹ́ni lójú ni wọ́n fi ata tẹnu gbogbo èèyàn ta ni kò kíni lẹ́yìn ègún ni wọ́n fi sọ́wọ́ gbogbo ẹni tá a bá fọ̀rọ̀ lọ alárùkà ẹni ni wọ́n tún jẹ́ lẹ́sùn sí Musiliu àbúrò ẹ sí ọ̀dọ̀ rẹ̀ ó sì ń gé ẹran ẹ̀ tà lékèrè ìyá Àlàbá ti fẹsẹ̀fẹ́ àmọ́ kí ni tí àwọn òbí kí ni tí àwọn ẹbí òkú kí ni tán fẹ́ ṣe tí wọ́n bá rí ẹran ara tó kù ṣé wọn yóò sin ni àbí kí ni wọ́n fẹ́ fi ìyá Àlàbá gan náà ṣe ìyẹn a máa pàdánù ẹbí méjì nínú ilé kan náà ni ọ̀rọ̀ yìí dàbí pé ó ti ta kókó lójú tèmi ṣùgbọ́n lójú ẹ̀yin tẹ́ ń wò wá tó jẹ́ wípé ẹjọ́ olólùfẹ́ wa ó ṣeé ṣe kí ọ̀nà àbáyọ kó wà máa rọ̀ yín pé ntẹ́yìn náà bá rò lórí ètò yìí ẹ bá wa fi èròǹgbà tiyín ẹ bá wa fi ṣe abẹ́ ètò yìí torí pé gbogbo wa á jọ máa fi ọ̀rọ̀ lọ́rọ̀ á jọ máa fi kọ́gbọ́n ni Olódùmarè kò ní jẹ́ ká fi ọ̀rọ̀ ara wa kò ní jẹ́ ká fi kọ́gbọ́n ẹ rí wípé kàyéfì ńlá òun tún lè léyìí ó gbẹnu tán òun ni àbá pélé yìí lórí kí la rí gbọ́ fún tòní ní orí Ayekooto TV ó náà ni èmi àti yín láti jọ ń pòpọ̀ bí omi ìsanwó ẹ̀rí kí la rí gbọ́ tòní ó tún lè kẹ̀kà àtàtò ìyọ́dún láṣẹ Elédùmarè ẹ tún pàdé wa nígbà míì nígbà tí a ó tún máa mú kí la rí gbọ́ míì wá fún yín bí ó bá ṣe ń lọ yàjóyàjó òun náà láàmú mú wá o kó Olódùmarè kó mọ̀ pa yín kó mọ̀ pa yẹ̀mí kó jẹ́ kí èmi àti yín ká tún lè máa tún rí ara wa wò lẹ́ẹ̀kan sí orúkọ tèmi kò yí padà Ọmọborí owó òun náà ni èmi jẹ́ fún gbogbo tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ní tí ó ń wo ètò wa lórí Ayekooto TV kí la rí gbọ́ òun náà ni àkọlé ètò ilé tí à ń ṣe lórí ẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ìwọ náà tó ń darapọ̀ mọ́ wa kò tí ì burú jù màá rọ̀ yín pé kí o bá wa subscribe sórí YouTube channel wa bẹ́ẹ̀ sì ni kí o bá wa tẹ location bẹ́ẹ̀ kí ìwọ náà jẹ́ ẹni àkọ́kọ́ tí yóò máa rí àwọn ètò wa bí a bá ṣe mú wọn wá ní ọlọ́kan jọ̀kan bẹ́ẹ̀ sì ni ẹ bá wa ṣètò yìí fún ẹbí fún ará fún ọ̀rẹ́ àti fún àwọn ènìyàn kí àwọn náà kí wọ́n lè rí i pé lóòótọ́ òótọ́ òní tí à ń sọ lórí Ayekooto TV kí la rí gbọ́ ètò bàbá ètò òun náà ni kí la rí gbọ́ kò dẹ̀ sí nǹkan méjì pé gbogbo apápátá ńlá gbọ́dọ̀ rí nǹkan gbọ́ tá a bá wá rí gbọ́ tán ló gbọ́dọ̀ jẹ́ ẹ̀kọ́ fún èmi àti yín wípé kí ni ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lábẹ́ kí ni ìtumọ̀ tá a fẹ́ kọ́ yìí kí sì ló yẹ ń tẹ̀yẹ ká mú ṣe òun náà ni ètò yìí tó wà fún títí dìgbà míì tí èmi àti yín tá a tún máa pàdé lórí àkànṣe ètò míì ire àti àánú òun náà ni kò máa jẹ́ tèmi àti yín ó dìgbà kan náà ire o.